ti rí IGP lọ kékulé gbọ́ kó sọ fún toko ẹ bá wa gbọ́. I never believe this can ever happen in Nigeria. Ó lè ṣẹlẹ̀. You never hear. Abuja ni mo ti ń bọ̀ báyìí. Abuja ni mo ti ń bọ̀ torí tí náà ni. Ẹ tó bá subscribe sí YouTube Yorubawuyi. Ìgbádùn lẹ́wà. Ẹ relax. Ẹ má fọ́. Àní ẹ má fọ́ ṣe torí tí mo ṣe ń bọ̀ láti Abuja. Jẹ́ ọkọ mú mi díẹ̀. Abuja ni mo ti ń bọ̀. Yorubawuyi mo ti fi ìgara sí. Ìgara mo ti fi sí. Bóyá ẹ mọ̀ tí sọ fún yín awuyewuye tó ń lọ lábẹ́nú tó ń lọ nínú àwọn ọlọ́pàá. Wọ́n ní àwọn ọlọ́pàá kan ẹni tẹ́wọ̀n lẹ́gbẹ̀ẹ́ mi yẹn IGP Inspector General of Police òun àti assistant ẹ̀ AIG Afisi Noah wà láìtàláì adájọ́ ti wetin na we dey there awala am there awala gara abi IGP abi wetin adájọ́ obìnrin ṣọ́ra fóbìnrin o bí àwọn tí sọ fún yín wípé àwọn ọlọ́pàá kan àbí oníkálukú yà ló fẹ́ lọ síwájú tẹ́ pé àwọn ọlọ́pàá yìí wọ́n lọ kàwé kún ìwé káwọn náà fi ní promotion lọ́jọ́ iwájú ẹni tó ń ta pọ̀pọ̀fù á ṣàfẹ́ lọ kàwé tó máa kàwé ni kò ní kàwé á tẹpá mọ́ṣẹ́ láti ní bakery kó náà máa ṣe búrẹ́dì ó ti graduate nìyẹn ó graduate nìyẹn from conductor to driver ó náà graduate ni from teacher to principal graduation náà ni wọ́n lọ kàwé kúnwé wọ́n lè bá graduate sókè sí wọ́n kàwé wọ́n dé àwọn IGP ní kó lọ jókòó sílé they were forcefully retired retire kẹ̀ ẹni pé ọ̀gá ẹ sọ pé làwọn yẹn sọ o ṣùgbọ́n wọ́n ní ẹ ká ló ní diplomatic way àwọn kàwé wọ́n ṣe ọlọ́pàá pòrúntù wọ́n ṣe Yorubawuyi tí ò lọ school wọ́n gbogbo ọ̀nà òfin wọ́n protest o wọ́n ọjà o wọ́n gba lọ́ọ̀yà wọ́n lọ kóòtù mo sọ fún pé l'Abuja ni mo ti ń bọ̀ báyìí industrial court lọ́jọ́ náà industrial court tó wà ní Abuja ni wọ́n gbé wọn lọ adájọ́ ṣèdájọ́ adájọ́ lóhun ò rí nǹkan tó nira nípa pé kí wọ́n kàwé wọ́n láwọn pípù yóò jẹ̀bi wọ́n ní ẹ free wọn ẹ jẹ́ kán máa lọ àbí kí ni wàhálà kí ni ogun báyìí ẹ free wọn jẹ́ kán máa lọ wọn ò ní ẹ sanwó tọrọ fún wọn wọ́n ní sálárì wọn ẹ fún wọn nígbà tó fi wà ńlé kí ló le ẹ̀yin kọ́ lè máa sanwó àpò yín wàláì IGP àti AIG ọkọ̀ ṣọ́dà sápá báyìí nù wọ́n ní nothing dey happen àwa làwà ń bẹ̀ we dey there wọ́n ní kò sí ní tó jọ kẹ̀ wọ́n ní kò sí ní tó jọ o they go nowhere okay o no problem àwọn yẹn wà ndé wọ́n retí ká IGP fáwọn olùkọ́ pa padà wọ́n pé wọ́n padà o àwọn lọ́yà ló máa mọ under section kìíní kan under the law but nobody is above the law why ti IGP àti AIG tí wọ́n tẹ̀lé òfin ìjọba the hunted has been hunted the hunter has been hunted the hunter has been hunted yes wọ́n ti hunter bọ́pọ̀ mo kàwé I read book àwọn yẹn wá padà sí court ipe IGP o àti AIG wọn tẹ̀lé òfin do they think they are above the law? Hey, Nigeria, I will be the last person to believe pé irú judgment yìí ó lè wáyé ní Nigeria. Lọ́yà tí wọ́n bá pàdé judge tó dájọ́ obìnrin ṣọ́ra fóbìnrin o obìnrin ṣọ́ra fóbìnrin o Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ inú àwọn ọkùnrin tí ń dùn àwọn obìnrin àkínṣèyàn tí ò dáa nonsense la àgbà tí ọlọ́pàá obìnrin bá mú ẹ ó ti wọ́ nìyẹn o tó bá bá adájọ́ obìnrin pàdé níbi kéèsì wàhálà ó ti wọ́ á dúró tiẹ̀ báyìí ni because àwọn obìnrin we want the best only obìnrin can pass this kind of judge
tí wọ́n pass ní National Industrial Court l'Abuja wàláì ó ní obìnrin can pass it o wàláì ẹ fẹ́ gbọ́ aláwọn tí order arrest IGP Ọlọ́run ẹ lè má mọ̀ o wọ́n ti order arrest IGP àti IGP àti AIG wàláì wọ́n nìkan tẹ́ bá ti mú wọn inú gbàgà tẹ́ bá mú wọn báyìí ẹ jù wọ́n sínú gbàgà straight. Nobody is above the law. IGP Akali Baba àti AIG Afis Inua. Adájọ́ ní òun orí tó adájọ́ sọ pé òun orí tó bàjẹ́ nínú tí wọ́n ṣe. Adájọ́ ní kò sí tó bàjẹ́ nínú tí wọ́n táwọn ẹ lọ sí kóòtù. Wọ́n tẹ́ wá ti mú wọn. Ẹ̀dá wọ́n sínú gbàgà ẹ lọ dì wọ́n sínú gbàgà. Wọ́n ní kò òun orí tó bàjẹ́ nínú pé kó lọ sí kinní. Ẹ̀dẹ̀ wàá jókòó pé kí ló dé ẹ fẹ́ gbọ́ orúkọ George yẹn George Oyebiola Oyewunmi I love that name Oyebiola Oyewunmi ẹ fẹ́ gbọ́ ma yes ma I am here to appeal to you ẹ jọ̀wọ́ jà wá náà lówó because we all believe Nigeria is a lawless country due to what we have been seeing wọ́n lọ sí lórí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá bóyá tí gbọ́ ẹ mọ̀ àwọn DSS àbí MSS àbí kí ná pé wọ́n kò lẹ́rù wọ́n bà lé ẹ̀jẹ̀ wọ́n tún pààyàn síbẹ̀ nítorí pé ó lóun fẹ́ òmìnira tó dé wà nínú constitution Nigeria wípé after 100 years a lè pín tó wà nínú constitution of Nigeria wípé èèyàn lè béèrè fún self determination which is not a crime o wọ́n lọ lé ọ̀hún torí ẹ̀ bà lé ẹ̀jẹ̀ kóòtù ṣé èèyàn ti kẹ́sì yẹn kóòtù wá dájọ́ wọ́n ní kó fún olóyè Sunday Igboho kíní kan bí mílíọ̀nù kíní kan náírà àbí dọ́là tó mi ò rí owó yẹn rí ẹ̀yin lẹ́mọ iye ẹ̀kọ́ síbẹ̀ dẹ́ni ìyá mi George Sisi Oyebiola ṣé ń gbọ́ mi dẹ́ni wọ́n fún wa ní kọ́bọ̀ olóyè Àdìsá bá wọn jà o kò fa wàhálà pẹ̀lú wọn o Ọlọ́run ti gbọ́ Ọlọ́run ló ń dájọ́ àfẹ́yìn pẹ́ran ṣẹ́rí nísìn nobody is above the law ẹjọ́ mà ẹ bá wa rí sí torí àwọn èèyàn wa níjọ́ kìíní àná wọ́n ní wọn ò ní sanwó-léyè ọ̀tọ́ dẹ̀ sọ fún bàbá yẹn báyìí Ọlọ́run ti mọ̀ ó ní kò jọ òun lójú pé wọn ò ní san ṣé bá ṣe máa bá lọ lélẹ̀ wọ́n ẹ̀dọ́ ṣé àwọn justice Nigeria ṣé àti read the law ní Nigeria ó ti di wàhálà báyìí because I don't think àwọn judge àwọn lawyer kóòtù mi rò bóyá wọ́n ní ẹnu the same way tí kóòtù ní kó fi Nnamdi Kanu is another savior tí kóòtù ní kó fi Nnamdi Kanu lẹ̀ dèní sọfilẹ̀ wọ́n ní filẹ̀ they are all above the Lord ẹ dákun o Mr. Kali Baba ẹ ní sẹ́rí ibú o ohun tí ó ṣẹlẹ̀ ni mo sọ o mi ò rárá bú fún yín o don't come after me o don't come for me o ọmọ tí ò lẹ́nìkan ni mi o tó rà mọ̀ yín it shock me wàhálà it no shock you wàhálà it shock me mo gbọ́ ìdájọ́ yẹn báyìí pé kọ́ lọ kó wọn ó ti order arrest wọn under section gangana ọlọ́ṣẹ́ mi ò gbóyìnbó under section ẹ lọ jù wọ́n sínú gbàgà ẹ kó wọn kẹ́dà wọ́n sínú gbàgà who dey breathe thank you jare Justice Oyewunmi Oyebiola I love you mama tó bá ń lọ báyìí tí ìdájọ́ bá wà tí òfin tó mú ẹlẹ́à tó mú eégún tó fi tó mú eégún tó mú ẹlẹ́à kò ní sí wàhálà ẹni kó apá òkun ò ga jù kan lọ láyé ń bí àfẹ́yí tó bá gorí ebè ṣé ẹ lè fẹ́ wà bẹ́ẹ̀ for life ni ṣé àwọn ọmọ tó kàwé sí káwọn máa ní promotion kọ́ máa jẹ yes sir kọ́ máa dúró lẹ́gbẹ̀ẹ́ títì kọ́ máa gba 1 naira 2 naira kọ́ máa yìnbọn pààyàn kọ́ ọlọ́pàá tó bá mọ̀ gógó lẹ́ ń fẹ́ ẹ fẹ́ káwọn yẹn ní promotion káwọn yẹn náà débì kan káwọn náà di IG kọ́ di IG ẹ fẹ́ yẹn why na only you wetin ojú
everything live ti ṣẹ́jú. He shock me oh. Abi no shock you. Allah he shock me. Allah he shock me. Ọlọ́run bá mọ̀ pé he shock me. Ẹ ṣé jàre. Ẹ̀yin tí subscribe to YouTube. Ẹ bá wẹ́nu mi. A tó mọ̀ mi bọ̀. Èní ló ṣẹlẹ̀. Èní June 13, 2023. June 13, 2023. Yorubawuyi lórúkọ mi. Èní ló ṣẹlẹ̀. Èní ló ṣẹlẹ̀. Alákọ̀ wọn kẹta wọn sínú gbàgà wọn ti ọdẹ arrest wọn o. Wọ́n ti ọdẹ arrest wọn. Wọ́n ti ọdẹ arrest wọn kọ́ kó wọn kọ́ lọ dà wọn sínú gbàgà. Wọ́n ti dey happy. Ẹ ṣé jàre, I love you jàre, bye bye.